Yorùbá Frontline Association. Àwọn aṣojú àwòkọ́ṣe Yorùbá ló pe gbogbo èèyàn sí 2025 Yorùbá Children Festival àti ojúlówó ọmọlúàbí award náà. Olùdásílẹ̀ ẹgbẹ́ founder and president Prince Samuel Aloko ààrẹ. Alága ọjọ́ náà chairman of the day Dr. Taiwo Afolabi CEO father of the day bàbá ọjọ́ náà Alhaji Razak Akanni Ọkọya CON mother of the day Princess Toyin Kọ́ládé Ìyálàjẹ Odua guest speaker ọjọ́ náà ni Dr. Tunde Amuza keynote speaker of the day oníwàásí ọjọ́ náà Sheikh Abdulrahim Abdulhanigba chief imam of Yorùbá Yorùbá Frontline Association ìlọ́lẹ̀ fún ìgbà àkọ́kọ́ Yorùbá Children Festival àti ojúlówó ọmọlúàbí tí yóò wáyé ní April 25 to 26 2025 ọdún tí a wà yìí ní dédé agogo 10 òwúrọ̀ dress code wa ni white and green ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa ní ilé ńlá hall Ọ̀jájá Palace Ilé Ifẹ̀ Ọ̀ṣun State pẹ̀lú ẹ̀fẹ̀ orin ìdárayá àwàdà eré ìdárayá ẹ̀bùn jíjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olùgbàlejò àgbà the chief host His Excellency Senator Ademola Adeleke Executive Governor Ọ̀ṣun State our royal grand patron is His Imperial Majesty Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájátù Ọ̀ní Ilé Ifẹ̀ àwọn adẹ́rìn-pọ̀ṣọ́nù MC ọjọ́ náà ni Bẹ̀bẹ̀ Musiliu aka Àdìsá Onítàgì pẹ̀lú popular musician àti Fẹ́mi Gbèsókè lára àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni His Royal Majesty Ọba Gbọ́láhàn Àkànbí Timson Jagomolu 3 of Ṣómólú Bàrígà Lagos State ní guest speaker kejì lọ́jọ́ náà. For enquiries and reservations contact the brain box of the program Reverend Ọládélé Ọlárẹ̀wájú Larry Jemi tí a mọ̀ sí Iganko 09039398783 àbí Comrade Michael Ọlátúnjí 07054513178 Olórí Olúwatóyìn Fálóyin 0803585562 Ambassador Israel Akíntola Aṣojú Ọba 08033445415 àti Olórí Ìyábọ̀dé Ajenifuja 0808140999. Yorùbá Frontline Association àwọn aṣojú àwòkọ́ṣe Yorùbá ló ní kí n sọ fún yín wípé 2025 Yorùbá Children Festival ojúlówó ọmọlúàbí award night máa kà màmá. Be there.